Ayọ̀ abara kínkín Lateef Adédìméjì tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa òun gan ti bọ́ síta láti sọ̀rọ̀ fúnra rẹ̀ lórí ayélujára báyìí wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wọn o pẹ̀lú ìbẹ́ta làǹtìlanti. Àwọn ènìyàn ti yabo ìkànnì ti Fathia Williams lórí ayélujára lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ láàrin Khalid ọmọ rẹ̀ àti MC Olúọmọ. Bíọ́lá Adébáyọ̀ òun gan ti gbé ìrọ̀rùn dé o lórí ìkànnì rẹ̀ ẹ gbọ́ fún ìrànlọ́wọ́ ni o fún Tikiwa ni. Pasuma Alabi àti Jaiye Kuti ní ọ̀rọ̀ wọn mà tún ń lọ lórí ayélujára tó ń kọ àwọn ènìyàn lóminú kódà ó tiẹ̀ ti dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ gan lójú báyìí. Délé Odùlé òun ni àwọn ènìyàn tún ń fà láṣọ lọ́tún lósì lórí ayélujára nípa ti ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣe fún un àti ohun tí ó sọ gangan. Ní báyìí ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ mùkúnnù ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń lọ nígboro ayé àti bó ṣe ń gbóná fẹlifẹli. Lateef Adédìméjì òun mà la gbé wá sórí ìkànnì lónìí. Akàndédé kan lu ìkànnì Lateef Adédìméjì ni o la bá bẹ̀rẹ̀ sí ní lúwẹ̀ẹ́ níbẹ̀ òun la rí kùnkùndùn ọ̀rọ̀ ohun tó kanlẹ̀ ṣẹlẹ̀ gangan báyìí. Ní báyìí Lateef Adédìméjì gan fúnra rẹ̀ ti bọ́ sórí ayélujára tó sì ti gbé síbẹ̀ wípé Ọlọ́run ti ṣe ìbẹ́ta làǹtìlanti fún wọn. Ẹ ò rí wípé ayọ̀ abara kínkín òun leléyìí ohun tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbé gẹ́gẹ́ bí ìròyìn òfegè tẹ́lẹ̀tẹ́lẹ̀ látọjọ́ tó ti pẹ́ òun ni Ọlọ́run wá ṣe ló ní wẹ́rẹ́ báyìí nítorí wípé àtòun àti ìyàwó rẹ̀ Mobímpé àwọn méjèèjì ni wọ́n jọ gbé ara wọn sórí ìkànnì wọn lónìí wípé Ọlọ́run ti padà ṣe ìbẹ́ta làǹtìlanti fún wọn. Ẹ ò rí wípé ayọ̀ abara kínkín leléyìí bó tiẹ̀ jẹ́ pé láìpẹ́ yìí la gbọ́ tí ọmọbìnrin kan bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní bí léèrè lórí ayélujára pé kí ló ń ṣẹlẹ̀. Àwọn tiẹ̀ ti rí Mobímpé àti Lateef ti pẹ́ lórí àwọn amóhùnmáwòrán pé àwọn ò rí kí wọ́n ó ṣeré gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀ wípé ṣé kò sí nǹkan kan ṣé kò sí wàhálà ṣé kò sí yọnu ṣe la rí tọmọbìnrin yìí tó ń béèrè àwọn ọ̀rọ̀ yìí lọ́wọ́ Lateef tíyẹn náà sì jáde tó dá lóhùn wípé kò tiẹ̀ sí ohunkóhun o wípé Ọlọ́run kò jẹ́ kí wàhálà kó wà láàrin àwọn pé kò sí nǹkan kan. Ní báyìí la bá rí tí ó gbé sínú ìkànnì rẹ̀ lónìí wípé Ọlọ́run ṣe ìbẹ́ta làǹtìlanti fún wọn. Ṣẹ́yìn náà ti wá rí wípé ẹ ti wá rí ìdí tí ò jẹ́ kí wọ́n bọ́ síta láti máa ṣeré bíi ti tẹ́lẹ̀ báyìí wípé nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan lélẹ́yìí. Ọ̀rọ̀ ayọ̀ ni eléyìí o ayọ̀ báyìí kò sì ní tán nílé ẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni a sì rí àwọn olólùfẹ́ wọn tí wọ́n kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá lórí àwọn ìkànnì lẹ́nu ìgbà tí ó gbé ọ̀rọ̀ yìí gan sórí ìkànnì àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé àti àwọn olólùfẹ́ rẹ̀ pẹ̀lú àwọn àríwísí lóríṣiríṣi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn kú oríire tí wọ́n sì ń ṣàdúrà làǹtìlanti fún àwọn ọmọ náà. Bíọ́lá Adébáyọ̀ ó ti gbérọ̀rùn dé lórí ìkànnì rẹ̀ fún ìrànlọ́wọ́ níṣe ni ó gbé sórí ìkànnì rẹ̀ ládédérí tó gbé síbẹ̀ wípé òun fẹ́ ran àwọn tí wọ́n ń fẹ́ láti bímọ ní ọ̀nà títí olóyìnbó ìyẹn títí ọ̀nà sáyẹ́ǹsì wípé àwọn ń fẹ́ láti ràn wọ́n lọ́wọ́ pé ṣùgbọ́n òun ò ní ipá àti agbára láti ràn lọ́wọ́ ju èèyàn 7 lọ ní abárí tí àwọn ènìyàn náà tí wọ́n yabo ìkànnì rẹ̀ tí olúkálukú sì tí wọ́n lọ tẹ àtẹ̀jíṣẹ́ sí i. Ní báyìí ó wá ń sọ wípé òun ti mú àwọn 7 tí òun fẹ́ mú tí òun máa ràn lọ́wọ́ nípa bóyá ti IVF ni àbí sọrógésì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé owó pọ́kú kọ́ ni wọ́n ń ṣe àwọn kinní yìí torí rẹ̀ ni ó ṣe wá gbé ìrọ̀rùn yẹn dé wípé kí òun ran àwọn tí òun lè ràn lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé èèyàn 7 náà ló ní òun lè ràn lọ́wọ́ ó sì ti mú àwọn 7
làwọn olólùfẹ́ rẹ̀ bá bọ́ sórí ìkànnì rẹ̀ ni wọ́n bọ́ sábàlá àríwísí iná bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún un ni wọ́n ń kan sára sí wípé onínúure oníwà dáadáa òun ni Bíọ́lá Adébáyọ̀ wípé ó tiẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàdúrà gbáǹkọ́ fún un àtàwọn tó fẹ́ di òbí àti àwọn tó nílò irú ìrànlọ́wọ́ báyìí àti àwọn tí wọ́n tiẹ̀ ní irú èèyàn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbogbo wọn ni wọ́n ń ṣàdúrà làǹtìlanti fún un. Délé Odùlé òun ni àwọn ènìyàn ń fà lọ́tún lọ́sì lórí ayélujára báyìí nípa ti ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tán ṣe fún un lórí ìkànnì kan lórí ayélujára. Wọ́n ń sọ wọ́n ní bàbá Délé Odùlé pé ó dáhùn wípé wọ́n ní kí ló rí sí wípé kí wọ́n máa fẹ́ra wọn ní agbo òṣèré. Ló bá sọ wípé òun ò rí nǹkan tó burú ń bẹ̀ ní tòun o wípé nígbà tó ṣe wípé àgbàlagbà kúkú ni gbogbo àwọn tó wà ń bẹ̀ kò sí pé ọmọ kékeré ni wọ́n bá ṣe irú nǹkan báyìí wípé kò sì sí ìpinnu ní láàrin àwọn méjèèjì báwọn méjèèjì bá ti gbà fúnra wọn kò sí nǹkan tí ó burú níbẹ̀ ní àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní yabò wípé ṣe é sì mọ̀ pé láìpẹ́ yìí ló ṣẹ̀ṣẹ̀ ṣí ilé ìya fọ́nrán kan tí ó tóbi làǹtìlanti ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní movie village wọ́n bá ní ṣé ohun tí bàbá wa Délé Odùlé fẹ́ máa ṣe níbi ilé ìya fọ́nrán eléyìí tó ṣẹ̀ṣẹ̀ sí ṣé òun nìyẹn ni wípé ṣé kí ló dé tó fi lè sọ wípé kò burú kí àwọn òṣèré méjì kí wọ́n máa bára wọn ṣe tàbí kí wọ́n máa fẹ́ra wọn ní agbo òṣèré. Ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà wá rí sí ọ̀rọ̀ yìí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wípé kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ìlú gángan lọ̀rọ̀ ayé bó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì. Òun ni àwọn míì náà ni wọ́n tún fi ń sọ nǹkan míì lórí rẹ̀ wípé kò tọ́ bẹ́ẹ̀ làwọn míì sì ń sọ wípé kò sí nǹkan tí ó burú níbẹ̀. Ọ̀rọ̀ Pasuma Alabi àti Jaiye Kuti òun ni àwọn èèyàn mà tún sọ di gúgúrú tí wọ́n tún rùn wọ̀mùwọ̀mù lẹ́nu báyìí gẹ́gẹ́ bá a ṣe ti rí tán ti ṣàlàyé tó wípé gbogbo anniversary wọn ìyẹn ayẹyẹ ọdún tí wọ́n ti ṣe ìgbéyàwó wípé yóò máa hàn lórí sinimá ní ọjọ́ kejì oṣù karùn-ún eléyìí tí a wà yìí ìyẹn ní ọ̀la. Òun náà ni àwọn ènìyàn ni kò tún wá tẹ́ wọn lọ́rùn o ni wọ́n bá tún sọ wípé báwo gan ni wọ́n ṣe gan-an wípé ìgbà wo gan ni wọ́n ṣe ìgbéyàwó tí àwọn olólùfẹ́ wọn ò tiẹ̀ wá mọ̀ sí tí ò sẹ́nikẹ́ni tó mọ̀ tí wọ́n wá ṣe tán tí wọ́n ní àwọn fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó ayẹyẹ ọdún ìgbéyàwó wọn. Wọ́n wá ní kò sí nǹkan tí àwọn tún fẹ́ sọ lórí ẹ̀ ju wípé káwọn èèyàn kí wọ́n ṣe kíni kí wọ́n yabo ìkànnì sinimá lọ́la kí wọ́n pàdé àwọn ní sinimá láti wá wo bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ àti bó ti ń gbóná fẹlifẹli. Àwọn ènìyàn àwọn agbọ̀ràndùn wọ́n mà tún ti yabo ìkànnì Fathia Williams wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ gangan pé ṣé Fathia Williams ṣé kò fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí àwọn ń sọ lórí ayélujára nípa ti ọmọ rẹ̀ ìyẹn Khalid àti MC Olúọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ní ọjọ́ tí ó ń ṣe àgbéjáde eré Ẹfúnróyè yìí ìyẹn movie premiere lárí MC Olúọmọ tó dì mọ́ Khalid tó dì mọ́ dáadáa ṣùgbọ́n níbẹ̀ làwọn èèyàn ti ṣàkíyèsí wọ́n ní ṣe ló ń fọwọ́ ra ọmọ yìí lórí wípé tí ó sì jẹ́ wípé ọmọ Yorùbá ni pé pẹ̀lú àwọn òòkà gbáǹkọ́ tí ó wà lọ́wọ́ rẹ̀ tá àti ẹ̀ mọ iṣẹ́ tó ń ṣe ní pé kí ló dé tó fi lè máa fọwọ́ ra Khalid lórí bẹ́ẹ̀ náà bá sọ wípé kí ló wá dé tí Fathia Williams ò sọ nǹkan kan lórí rẹ̀ pé àwọn tiẹ̀ fẹ́ gbọ́ ohun tí ó wà lọ́kàn Fathia ní lórí ọ̀rọ̀ yìí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ náà fa Fathia láṣọ lọ́tún ló sì wípé kó tiẹ̀ sọ nǹkan kan níyẹn náà bá sọ wípé òun ò rí nǹkan tí ó burú ń bẹ̀ nítorí wípé bíi ọmọ òun ni MC Olúọmọ ló ṣe mú Khalid nítorí pé àwọn jọ wà ní ó wá rò pé ó yẹ kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún òun o torí dáadáa òun trust ẹ̀ wípé kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀.
tọ́ àwọn ohun tá a rí tó ń fò lọ́tún lọ́sì lórí ayélujára nìyí tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, àti ojú tẹ́ fi ń wò wá náà ìyẹn náà ò ní fọ́. Àdùmàrè ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ó dìgbà kan náà.